Ìwàásù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. The Lord is good All the time. and all the The time. Lord is good. Alright, akíwa kú àṣálẹ́ ti ọjọ́ tòní. Adẹ̀kíwa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti àárín ọ̀sẹ̀ tí a máa ń ṣe ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀. Àdúrà wa ni wípé ọ̀rọ̀ rẹ̀ yóò máa tún ayé wa ṣe. Àmín. Akíwa lẹ́ẹ̀kan sí káàbọ̀ sí iwájú Ọlọ́run. The Lord will continue to be our strength in the name of Jesus. Amen. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, akẹ́kọ̀ọ́ lórí dídúró de Olúwa. So lé òní bákan náà, à ń continue lórí dídúró de Olúwa. Ní ọ̀sẹ̀ tó kọjá, akẹ́kọ̀ọ́ lórí dídúró de Olúwa, Isaiah chapter 40 verse 31. Bíbélì wípé àwọn tí ó dúró de Olúwa, a ó tún agbára wọn ṣe. Wọ́n fìyẹ́ fò bí idì, wọ́n ó sáré kì yóò rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò mú wọn. Àjẹkóyè wa nípa ìrànlọ́wọ́ ẹ̀mí Ọlọ́run ní ọ̀sẹ̀ tó kọjá wípé nínú dídúró de Olúwa ni agbára wà. Kò sí ẹni tó tọkàntọkàn dúró de Olúwa tí Ọlọ́run ò yọ̀ǹda agbára fún láti lè dúró sí. Lára àwọn tá a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ni wípé bí èèyàn bá ń dúró de Olúwa, nínú ìdúró rẹ gbọ́dọ̀ ní ìbárìn pẹ̀lú rẹ̀. As you wait upon the Lord, you must wait in fellowship. And fellowship in that context is prayer. Walking in alignment with His will as you wait. So last week, by the help of God, we were able to do justice to waiting upon the Lord. And we said that waiting upon the Lord guarantees strength. If any man genuinely waits upon the Lord, strength is guaranteed. Because in waiting upon the Lord, one thing is sure, strength. Agbára wà fún gbogbo ẹni tó bá tọkàntọkàn dúró de Olúwa. Nígbà tó bá dàbẹ́ ni pé ó fẹ́ rẹ ọkàn wa. Nítorí Bíbélì wípé ìrètí pípé a máa mú ọkàn ṣàárẹ̀. Bó bá kù díẹ̀ nígbà kan tí ó fẹ́ rẹ ọkàn wa, bá ò bá ní ìbárìn, ó ṣeé ṣe kí ìjì ọkàn yẹn kó gbé wa lọ. Ṣùgbọ́n bá a bá ní ìbárìn pẹ̀lú rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀, agbára ń bẹ nínú rẹ̀ láti lè dúró. So nígbà tí ọkàn wa bá ń ṣe àárẹ̀ yìí, ohun tá a nílò nígbà yẹn ni agbára. Ibi tí agbára fi máa gbà wá nípa ìbárìn pẹ̀lú rẹ̀ àti ìfẹ́ rẹ̀. So you cannot say you are waiting upon the Lord outside fellowship. Because in fellowship lies the strength that you needed to continue waiting. The Bible says, though it tarry, wait. Bó tilẹ̀ pẹ́, dúró. The fulfillment of the promises of God upon your life may tarry. So while you are waiting, what you needed is strength. And that strength is in fellowship. You may be looking upon God for the fruit of the womb. You may have been jobless for years. It's not as if you are not qualified. It's not as if you have not gone for several interviews. You have been turned down. It's not as if God has forgotten about you. It's not as if there is no God. It's not as if God is not a covenant fulfilling God. No. It is because your time is yet to come. But what God is saying to you tonight is to wait. So while you are waiting, you need strength. And the only place you can get the strength is in fellowship with Him. Because in this world, there are several advisors. People may come and say, let's cut corners. Let us compromise so you can get that thing you have been longing for years. So if you are not careful enough, you may fall into compromise.
The Bible says there is a way that seems right to man. The end thereof is a way of destruction. So if you are not careful to seek the face of the Lord for strength while you are waiting, you may end up going through another way which will lead to death or destruction. But I tell you tonight, I bring good news for you tonight, that your waiting period is getting over. Amen. Ohun tí mo mọ̀ tó dájú ni pé béèyàn bá dúró de Olúwa, dídúró rẹ̀ kì í ṣe lásán, ohun tó máa mú èrè ńlá dání fún ọ ni. Ṣùgbọ́n bó o bá lè dúró de ìfẹ́ rẹ̀ àti ìlérí rẹ̀, ṣáà jẹ́ ń lè dúró kí ìrètí mi má yẹ̀. Though it tarries, wait. The promises of God for our father Abraham took many years before it was fulfilled. It wasn't easy for our father Abraham, but yet the fulfillment came. You can imagine a man so old and yet gave birth. How does that happen? Miracle. But because he waited, and his waiting was in alignment, was in fellowship. So wait upon the Lord. Béèyàn bá dúró de Olúwa, I repeat, èsì rẹ̀ àti àbájáde rẹ̀ ire ńlá ni. Ó ṣeé ṣe ká má mọ ohun tí Ọlọ́run ń pèsè sílẹ̀ fún wa, ṣùgbọ́n ìdájú wà nínú ọ̀rọ̀ rẹ̀ tá a ti rí kà, tá ó tún kà lẹ́yìn wípé béèyàn bá dúró de Olúwa, èsì ńlá àti ẹ̀rí ńlá máa ń jáde ńbẹ̀. Ṣùgbọ́n ìgbà míì wà ọkàn wa máa ń ṣàárẹ̀, òun la ṣe ń sọ̀rọ̀ nípa agbára, strength. God is preparing you for great thing. It may look like you are wasting your time. It may look like you are getting older. Yes, I understand. But God has not forgotten you. Ọlọ́run ò gbàgbé rẹ. Kì í ṣe pé Ọlọ́run gbàgbé rẹ. Ó ń pèsè rẹ sílẹ̀ fún bí ààyè ńlá ni. Ṣùgbọ́n dúró. Sàtánì náà máa fún yàn kan. Òpin rẹ̀ ikú ni àti ìparun. Ṣùgbọ́n dúró. Má jẹ́ kí àwọn Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ kó ṣì ẹ́ lọ́nà rẹ̀. Because you may be surrounded with people who does not believe in the promises of God, that may advise you, let's go this route, let's do this way, let's try this, let's try that. Mommy àti daddy, má gbìyànjú láti gba ọ̀nà míì yàtọ̀ sí ọ̀nà. Jésù wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ Kristi olùgbàlà. So sáwá sọ́dọ̀ rẹ̀ fún agbára àti ipá tó o nílò láti lè dúró nínú ìrètí rẹ̀. So every man who genuinely waits upon the Lord, strength is guaranteed. Only if you wait in fellowship. Àwọn èèyàn kan tá a fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ nínú Bíbélì, ọkọ àti ìyàwó kan nínú ìwé Lúùkù orí kìíní, a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ lẹ́sẹ̀ 5. A fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti rí nínú Bíbélì tó jẹ́ atọ́ka wa láti lè ní ìbárìn pẹ̀lú Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀. Àwọn èèyàn púpọ̀ wà tó dúró nínú ìfẹ́ rẹ̀ nínú Bíbélì tá a lè kẹ́kọ̀ọ́ lára wọn, káwa náà bá a lè mọ̀ wípé Ọlọ́run a máa ṣohun ìyanu fún ẹni tó bá lè dúró de ìfẹ́ rẹ̀. Ìwé orin wa wípé ṣáà dúró de ìrọ̀wọ́ rẹ̀ bó tilẹ̀ pẹ́ dúró. Bó Ọlọ́run bá lè dá àwọn ènìyàn tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lára wọn yìí lóhùn, yóò dá wọn náà lóhùn bó o bá gbàgbọ́, bó o bá sì lè dúró de ìlérí rẹ̀.
dúró de ìlérí rẹ̀. So we want to study Luke chapter 1 verse 5. Let's start the reason from verse 5. We want to study certain people. They are husband and wife. But there are things that we need to understand about these people. So let's go. Ní ìgbà ọjọ́ ọba Ẹ́rọ́dù, Ní ìgbà ọjọ́ ìbá ọ̀rẹ́dù. àlùfáà kan wà ní ipa ti Abia. Orúkọ rẹ̀ a máa jẹ́ Sakaraya. Orúkọ dádì yìí ó jẹ́ Sakaraya. Ṣùgbọ́n nǹkan kan kó tó ní bá a dárúkọ wọn, wọ́n pè wọ́n ní àlùfáà. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ta ni àlùfáà? Àlùfáà ni ẹni tó ti fi ayé rẹ̀ rúbọ níwájú pẹpẹ. Romans chapter 8 Bíbélì wípé kí ẹ̀yin kó fi ara yín fún Ọlọ́run lé ẹbọ ààyè. Dádì yìí Sakaraya yìí wọ́n ti fi ara wọn lélẹ̀ níwájú pẹpẹ. Wọ́n ti fi ayé wọn rúbọ. They have given or sacrificed their life for God. And yet they are barren. Ó ṣeéṣe kó o máa ti máa ṣe Ọlọ́run fọjọ́ pípẹ́ kó o máa ti máa gbàdúrà. Yóò wá dàbẹ̀ pé àbọ̀lọ́hún òkì àbí kò tiẹ̀ sọ Ọlọ́run ni. Àbí onírọ̀lọ́ Ọlọ́run ni. Rárá. Àbí kí tiẹ̀ fi chọ́ọ̀chì lẹ̀. Gbogbo ìgbà tí mo ti ń sì kí lè ṣe ẹ̀ kí ni àbájáde ẹ̀. Dádì ti fi ayé wọn jì níwájú pẹpẹ Ọlọ́run. Òun la fi pè wọ́n ní àlùfáà. A priest is someone who has given his or her life or sacrificed himself or his life before his altar of God. Imagine a priest. A middleman between God and man. Representative of God on earth. Carrier of his kingdom on earth. So it means béèyàn bá dúró de Olúwa. You see? Sometimes a lè máa ṣiṣẹ́ ìríjú nínú ọgbà àjàrà rẹ̀ níwájú pẹpẹ rẹ̀. Báwo bá ti rí àwọn èsì tó yẹ ká rí, ó ṣeé ṣe kí ìrètí wa nínú rẹ̀ kó ṣe bákan. Òun la ṣe sọ̀rọ̀ nípa dídúró de Olúwa àti agbára tó wà nínú dídúró de Olúwa. So Sakaraya wọ́n jẹ́ àlùfáà. Mo sọ fún alẹ́ kan again, let me repeat myself. Wípé àlùfáà ni ẹni tó ti fi ayé rẹ̀ rúbọ fún Ọlọ́run láti sìn níwájú pẹpẹ rẹ̀. Come rain, come sunshine, you will meet them. They have given their life to Christ. They have given their life as a sacrifice before his altar. Bójú ọ̀rọ̀ nígbà ẹ̀rù, nígbà tó wọ̀, nígbà tí ebi ń pa wọ́n, nígbà tí òòrùn mú, nígbà tí kò sí aṣọ tó lè wọ̀ àti bàtà, wọ́n wà níwájú pẹpẹ rẹ̀. Àlùfáà Ọlọ́run Sakaraya. Let's go, man. Let's go, sir. Aya rẹ̀ sì ń ṣe ọ̀kan nínú àwọn ọmọbìnrin Árónì. Dádì náà ní aya. Wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ arábìnrin Árónì àbí? Bẹ́ẹ̀ ni, orúkọ rẹ̀ a sì máa jẹ́ Elizabeth. Elizabeth. Let's go. Àwọn méjèèjì sì ṣe olódodo níwájú Ọlọ́run. Now Bíbélì wípé àti ọkọ àti ìyàwó àwọn méjèèjì ṣe olódodo níwájú Ọlọ́run. Now listen. Wọ́n rìn ní gbogbo òfin òun ìlànà Olúwa ní àìlẹ́gàn. Hello, praise the Lord. Hallelujah. Àwọn méjèèjì ṣe olódodo níwájú Ọlọ́run. It means that what they do on earth is sponsored by the Spirit. What makes them a righteous man and woman is because they had a walk with God. So righteousness is a gift and it's a nature. But I don't want to go to righteousness. That's not my topic. Bàbá pèèyàn ní olódodo, òdodo nípa ẹ̀bùn àti ìgbésí ayé. Righteousness is a gift and is a nature. It is a gift because somebody laid his life for our sin on the cross. So what we inherited when we gave our life to Christ is to be called a righteous man. Like I always say, any man who genuinely gives his or her life to Christ, what happens in the spirit realm, there is an exchange of life. The life that you are giving,
you are already rendering a life and receiving another life. The life you are confessing is the old life. Now you are receiving eternal life. So the life that you are receiving is a gift called righteousness. So you are not unrighteous. You are now a righteous being. So it became a gift because somebody died on the cross. So the life that you now live, that people will see, is the nature. Galatians chapter 5 verse 20, verse 22 or 23. I'm not reading it. So righteousness is a gift and it's a nature. We receive that gift through Christ Jesus. That is why Paul Apostle said, I am the righteousness of God in Christ Jesus. So what made these people, Zachariah and Elizabeth, a righteous man and woman, is because they had a walk with God. So any man called righteous man must be a man that is in alignment and is being led by the Spirit of God. So we will now see the fruit of Spirit in you. Bàbá pèèyàn ní olódodo, a gbọ́dọ̀ rí èso òdodo rẹ̀ àti èso ẹ̀mí lára rẹ̀. Ohun tá a fi pè wọ́n ní olódodo ni wípé wọ́n ní ìbárìn pẹ̀lú Kristi olùgbàlà. Wọ́n ní ìbárìn pẹ̀lú Ọlọ́run. Ẹ kàwé sà. Àwọn méjì ṣe olódodo níwájú Ọlọ́run. Wọ́n rìn ní gbogbo òfin òun ìlànà Olúwa ní àìlẹ́gàn. Ohun tó sọ wọ́n di olódodo ni wọ́n rìn nínú gbogbo òfin òun ìlànà Olúwa ní àìlẹ́gàn. Ṣùgbọ́n wọn kò lé ọmọ. So how can a man be called righteous that had a right standing before him, tó fi gbogbo ayé rẹ̀ sìn níwájú pẹpẹ, tó ti fi ayé rẹ̀ rúbọ níwájú pẹpẹ, tó ń sìn lọ́sàn àti lóru, tó ń ṣiṣẹ́ ìríjú rẹ̀, tó ń gbàdúrà ní ìgbà mẹ́ta lóòjọ́, tó ń bá Ọlọ́run rìn nínú àwẹ̀ àti àdúrà? Yet ohun tó ń béèrè, ó ní ẹ̀gàn kan tá a fi mọ̀. So you may have been praying for years and yet you have not received the answer to your prayer. Does not mean God has forgotten you. He is just preparing you for something great that will happen. So wait. O lè ti máa gbàdúrà fún ọjọ́ pípẹ́ bí ọdún 5, 6, 7, 10. O tí ì rẹ́ sí àdúrà rẹ kò túmọ̀ sí wípé Ọlọ́run ó ti gbàgbé rẹ àbí kò sí Ọlọ́run. Ó ń ṣètò rẹ lẹ̀ fún ìyanu ńlá tó fẹ́ ti ara rẹ̀ jáde. Ohun tó o nílò ni kó o dúró. Dídúró rẹ̀ gbọ́dọ̀ ní ìbámu ní í ṣe pẹ̀lú ìbárìn pẹ̀lú rẹ̀. Nítorí nínú ìbárìn pẹ̀lú rẹ̀ ní agbára tó o nílò láti lè dúró wà. So sometimes you may say, how can I be giving? How can I be doing this? They said give, I gave. They said pay tithe, I paid. They said sweep the compound of the church, I did. They said support church projects, I did. They said this and that. I have done all of those things, and yet my life is still this way. Is it as if God has forgotten me? No. God never forgets any man that had a walk with him or that has walked with him. He's preparing you. So wait. Dúró dè. Akọrin kan ní ọ̀sẹ̀ tó kọjá, dúró dè Olúwa. Má ṣiyèméjì. Ohun tó ń kóhùn tó lè dé. Gbà tí o rò ó pín. Ìrànwọ́ rẹ̀ yóò dé. Agbára ni ìrànwọ́ rẹ̀. So àwọn ènìyàn wọ̀nyí, wọ́n ní pé Bíbélì wípé wọn kò lé ọmọ. And yet wọ́n sìn. Wọ́n ṣiṣẹ́ ìríjú wọn. A pè wọ́n ní olódodo. Ọlọ́run dá wọn mọ̀ ní ọ̀run gẹ́gẹ́ bí olódodo. So you are not waiting in vain. That's the good news. Hello? Hi. Brothers and sisters, mommies and daddies, if you are genuinely waiting, I bring good news for you tonight that you are not waiting in vain. Amen. If you are genuinely waiting upon the Lord,
your waiting period is over. Amen. So you are not waiting in vain. So a pè wọ́n ní olódodo, wọ́n sì yàgò wọn ọlọ́mọ. Wọ́n fi ayé wọn jì, wọ́n ṣiṣẹ́ ìríjú. Wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run. Àwọn ọ̀run dá wọn mọ̀ nípa iṣẹ́ ìríjú wọn láyé. A pè wọ́n ní olódodo, and yet wọn ò tí ì ní nǹkan tán fẹ́. Bó tilẹ̀ pẹ́, dúró, ẹ kàwé sà. Àwọn méjèèjì sì di arúgbó. Bíbélì wípé àwọn méjèèjì wọ̀nyí àti ọkọ àti aya wọ́n ti di arúgbó. You know what? Àmọ́ nǹkan tó mì pé èèyàn ti di arúgbó. Báíbù ò fi ẹsẹ̀ iye ọjọ́ orí wọn múlẹ̀. Ṣùgbọ́n a lè sọ wípé bóyá ọkọ ti wà ní 80 years, ìyàwó ti wà 70. And you know what menopause mean? Béèyàn bá ti wọ menopause, by science, by the research of the scientists, you cannot give birth. Nǹkan tó máa fọ́ọ̀mù ẹ̀yìn nínú ara obìnrin kò lè ṣe é mọ́. Nǹkan ọmọkùnrin kò lè possible láti dọmọ tó bá ti tó sáà kan. Ṣùgbọ́n mo wí lórúkọ ìrísí jẹ́ Jèhófà sí ayé rẹ, gbogbo ìdúró rẹ kò ní já sásán. Àmín Jésù. Oníṣẹ́ ìyanu á bẹ̀ ayé rẹ wò. Àmín Jésù. Jésù oníṣẹ́ ìyanu á bẹ̀ ayé rẹ wò. Àmín. Wọ́n ti di arúgbó. Àti ọkọ àti aya, Bíbélì wípé wọ́n ti di arúgbó. Ó sì ṣe nígbà tí ó ń ṣe iṣẹ́ àlùfáà níwájú Ọlọ́run. So gbogbo àbàwọ́n ara wọn yìí kò stop wọn láti má ṣiṣẹ́ ìríjú. So many times we say or we advise that anytime you are facing one or two challenges, take it to God in prayer and leave it there. He's the one that has the solution to your challenges and problems. Ààrẹ mú ọkàn rẹ̀ pòrúurú, sọ fún Jésù, sọ fún Jésù, ìbànújẹ́ dípò ayọ̀ fún ọ, sọ fún Jésù nìkan. Ọ̀rẹ́ mi, sọ fún Jésù. Sọ fún Jésù, olóore tó ga jù. Kò tún sọ̀rẹ́ tàbí èèkàn bí rẹ̀. Sọ fún Jésù nìkan. Bó o bá ní àwọn ìdojúkọ kan, gbé lọ sọ́dọ̀ Kristi olùgbàlà kó o filẹ̀ lọ́dọ̀ rẹ̀, òun ni yóò wá ọ̀nà àbáyọ fún ọ. Bíbélì wípé àlùfáà Zakaraya kò dáwọ́ iṣẹ́ ìríjú rẹ̀ dúró bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti nílò ọmọ fún ọdún pípẹ́, wọn ò jẹ́ kí problem yẹn weigh wọn down, wọ́n sì ń ṣe iṣẹ́ ìríjú wọn. So you have no excuse to say, there is no God, let me just stop what I'm doing. It's looking as if all this I'm doing is just a waste of time. There is no man who genuinely do anything for God. There is no waste of time with God. Let me say it like that. There is never a waste of time with God. If all you do, you are doing it genuinely, wholeheartedly for Him. So there is never a waste of time. It is never a waste of time. Wọ́n were carried away. Their hearts were not wearied. They continued in what they are doing. They faced what they represent on earth. They left their problem behind.
They put God in front and their challenges behind them. Even though people are looking at them like you are a fool, how can you be serving God and yet you have no child? They were never discouraged. They kept on doing what they said they would do before him. Because they had a gift of God called righteousness. There is a nature in them. There is the Spirit of God is upon them to continue what they are doing with him. Gbogbo àwọn ìdojúkọ wọ́n pè wọ́n ní àgàn. Wọ́n pè wọ́n ní oríṣiríṣi orúkọ. Wọ́n wò wọ́n bí ẹni tí ò mọ̀ ṣe. Wọ́n wò wọ́n bí ẹni tí ò ní ọpọlọ ní orí. Wọ́n wò wọ́n bí ẹni tó ń fi àkókò ara rẹ̀ ṣòfò. Ṣùgbọ́n wọn ò jẹ́ gbogbo àwọn kiri yẹn kó mátà. Wọ́n ṣiṣẹ́ ìríjú wọn. So, mommies and daddies, because you are here to receive answers to your prayer, I hope you are not discouraged. I hope you are not saying there is no God. I hope you are not seeing yourself. I hope you are looking at doing it as a waste of time. I hope you are not saying I'm not serving God anymore. I hope you are not saying there is no God. I hope you are not seeing God as a liar. Zechariah didn't see God that way. He kept on doing what he has sacrificed his life for. Kept on doing it. Wọ́n ṣiṣẹ́ ìríjú wọn níwájú rẹ̀. Wọ́n ò dúró. Bí iṣẹ́ àwọn àlùfáà, ipa tirẹ̀ ni àti máa fi tùràrí. Àti máa fi tùràrí. Nígbà tí ó bá wọ inú tẹ́ḿpìlì Olúwa lọ, gbogbo àwọn ìjọ ènìyàn sì ń gbàdúrà lóde ní àkókò sísun tùràrí. Áńgẹ́lì Olúwa kan sì fi ara hàn. You will see that Daddy yóò gbàdúrà ṣùgbọ́n iṣẹ́ ẹ̀ ń ṣe àdúrà fún on his behalf. Àwọn èèyàn kan wà tó ń gbàdúrà ní ìta ṣùgbọ́n òun ń ṣe iṣẹ́ àlùfáà rẹ̀ gẹ́gẹ́ bí ó ti máa ń ṣe é. Ó ń fi tùràrí nínú tẹ́ḿpìlì gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ níwájú pẹpẹ. Àwọn èèyàn kan gbàdúrà ní ìta ṣùgbọ́n ohun tá a ní láti mọ̀ nínú bẹ̀yẹn ni wípé iṣẹ́ ìríjú rẹ̀ sọ̀rọ̀. So you have no excuse to stop what you are doing. You never knew. You may not know that thing you are doing is a way of praying to God. It's a way of fellowshipping with him. He can see. Olójú kárí ayé lọ́ba mi Òdùmarè. Ẹni tó rí inú tó rí ọkàn gbogbo èèyàn. So you have to do what you are doing genuinely, wholeheartedly. Don't be discouraged. People may look at you and say you are a fool. Let them call you a fool. If God says yes, you are wise. The fear of the Lord is the beginning of wisdom. Any man who does the will of the Lord is wise. So àwọn kan gbàdúrà ní ìta. Dádì yìí fi tùràrí gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Iṣẹ́ rẹ̀ níwájú pẹpẹ yìí àti iṣẹ́ rẹ̀ ó sọ̀rọ̀ fún. Ẹ kàwé. Áńgẹ́lì Olúwa kan sì fi ara hàn. Áńgẹ́lì Olúwa bá dé pé ẹ kàwé. Ó dúró lé apá ọ̀tún pẹpẹ tùràrí. Nígbà tí Sakaraya sì ń rí orí rẹ̀ wúlé, ẹ̀rù sì bà á. Ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé má bẹ̀rù Sakaraya nítorí tí àdúrà rẹ̀ gbà. Now the question is ṣó ń gbàdúrà? Ṣé Bíbélì sọ pé ń gbàdúrà? Ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ń sọ̀rọ̀. Iṣẹ́ ìríjú rẹ̀ ń sọ̀rọ̀. Áńgẹ́lì Olúwa bá a wípé arákùnrin Sakaraya má bẹ̀rù àdúrà rẹ̀ gbà. Lónìí mo kéde rẹ̀ lórí ayé rẹ̀.
ìròyìn ayọ̀ lórúkọ Jésù olùgbàlà ó ti ẹnu rẹ jáde. Àmín Jésù. Ta ló fi ìtara ṣàmì? Mo wí lórúkọ Jésù olùgbàlà. Áńgẹ́lì oníròyìn ayọ̀ lórúkọ Jésù ó yálé rẹ lóṣù. Àmín Jésù. Mo wí lórúkọ Jésù olùgbàlà. Bó o bá lè fi ìgbàgbọ́ ṣàmì, gbogbo ẹni tó ti dúró de Olúwa láti ọjọ́ tó ti pẹ́ tọkàntọkàn nínú oṣù kẹjọ yìí, áńgẹ́lì oníròyìn ayọ̀ ó ya ilé rẹ. Àmín Jésù. Áńgẹ́lì Olúwa wípé má bẹ̀rù, àdúrà rẹ gbà. Àdúrà rẹ ti gbà lóṣù yìí. Amen. So iṣẹ́ ìríjú rẹ̀ tó ń ṣe, áńgẹ́lì Olúwa dé ó sọ fún pé má bẹ̀rù o. Ẹ bá ń túmọ̀ yẹn kà. Áńgẹ́lì Olúwa sì fi ara hàn. Ó dúró ní apá ọ̀tún pẹpẹ tùràrí. Nígbà tí ó sì rí i, ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé. Ó wí fún un pé. Má bẹ̀rù. Má bẹ̀rù. Sakaraya nítorí tí àdúrà rẹ ti gbà. Nítorí tí àdúrà rẹ ti gbà lórúkọ Jésù nínú oṣù yìí àdúrà rẹ gbà. Àmín Jésù. Àdúrà rẹ tó o ti gbà láti ọjọ́ pípẹ́ tó o ti wojú Olúwa fún ire. Èmi ò mọ ohun tó o wojú Olúwa fún nínú oṣù kẹjọ yìí. Mo wí lórúkọ Jésù àdúrà rẹ gbà. Àmín Jésù. Arákùnrin àdúrà rẹ gbà. Àmín. Arábìnrin àdúrà rẹ gbà. Àmín Jésù. Arákùnrin àdúrà rẹ gbà. Àmín Jésù. Arábìnrin àdúrà rẹ gbà. Àmín. Arákùnrin àdúrà rẹ gbà. Àmín Jésù. Arábìnrin mo wí àdúrà rẹ gbà. Àmín. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù. Amen. Àdúrà rẹ ti gbà. Amen. Áńgẹ́lì Olúwa sọ pé àdúrà rẹ ti gbà. Ẹ kàwé. Elizabeth aya rẹ yóò sì bí ọmọkùnrin kan fún ọ. Ìwọ ó sì sọ orúkọ rẹ̀ ní Jòhánù. Praise the Lord. Hallelujah. So bí èèyàn bá tinútinú dúró de Olúwa, èsì ìdúró rẹ̀ kì í kàn ṣe èsì lásán. John is not just a child, he's a forerunner before Jesus Christ. Ó jẹ́ ẹni tá a kọ́kọ́ rán wá láti wá palẹ̀ mọ́ kí Kristi olùgbàlà tó dé kì í ṣọmọ lásán. Ohun tó yà mí lẹ́nu nígbà ẹ̀ka kàdé verse 15 ká bá lè mọ̀ wípé Jòhánù kì í kàn ṣọmọ lásán. Ẹ kàwé. Ìwọ yóò sì ní ayọ̀ àti inú dídùn. Ènìyàn púpọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀. Àtà ló fi ìtara ṣàmì bí Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ kò yí padà, gbogbo àwọn tó ti gàn wá padà bá ọ dúpẹ́. Àmín Jésù. Dídúró rẹ de Olúwa yóò mú ayọ̀ ńlá dání fún ọ. Amen. Gbogbo ayé ò bá ọ yọ̀. Àmín Jésù. Nínú oṣù yìí gbogbo ayé máa bá ẹ yọ̀. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù. Amen. Ẹ kàwé. Nítorí òun yóò pọ̀ níwájú Olúwa. So kì í ṣọmọ lásán. Jọ́nù lọ sọ yẹn, Jòhánù lọ sọ yẹn. Kì yóò sì mu ọtí wáìnì. Bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle. Yóò sì kún fún ẹ̀mí mímọ́. Yóò sì ṣe kíni? Yóò sì kún fún ẹ̀mí mímọ́. Àní láti inú ìyá rẹ̀ wá. Praise the Lord. Hallelujah. You can imagine a man filled with the Spirit of God from the womb. I was teaching about anointing upon and anointing within. You will now see, do you see now the anointing within? Láti inú ìyá rẹ̀ wá yóò kún fún ẹ̀mí mímọ́, so kì í ṣe ọmọ lásán. Dídúró wọn kì í ṣe ìdúró lásán, ó mú èrè ńlá dání wá fún wọn. Bá a bá ń sọ̀rọ̀ nípa Jòhánù nínú Bíbélì, a máa rántí àwọn bàbá àti ìyá wọn. Òun ni pé ìdúró ẹ̀ la ṣe lè fi ìtàn wọn múlẹ̀ nínú Bíbélì ká bá lè kẹ́kọ̀ọ́ wípé nínú dídúró de Olúwa tọkàntọkàn ayọ̀ ńlá ń bẹ ń bẹ. Praise the Lord. Hallelujah. So mọ́mí àti dáàdi dúró.
Duro. Dúró d'Olúwa, má ṣiyèméjì. Ohun tó ń kò lè dé. Gbà tí ó ròpin, rọ́wọ́ rẹ̀ yóò dé. Ẹni àánú lọ́ba Olúwa, kò jẹ́ gbàgbé mi o wá. Kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o wá. Kò jẹ́ gbàgbé mi. Hallelujah. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Dúró dè. Ẹ ká lọ sí verse 36 so that we can round up. Torí àkókò wa. Verse 36. Sì kíyèsí Elizabeth ìbátan rẹ̀ òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan lí ògbólógbò rẹ̀ èyí sì lé oṣù kẹfà fún ẹni tí a pè ní àgàn. So God is not interested in your age to bless any man. Ẹ kàwé nítorí time. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Maria sì wí pé wò ó ọmọ ọ̀dọ̀ Olúwa kí ó rí fún ọ kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ. Ẹ kàwé. Ní ìjọ́ wọ̀nyí ni Maria sì dìde ó lọ kánkán sí ilẹ̀ òkè sí ìlú kan ní Júdà ó sì wọ ilé Sakaraya lọ sí kí Elizabeth. Ó sì ṣe nígbà tí Elizabeth gbọ́ kíkí Maria ọlẹ̀ sọ nínú rẹ̀. Elizabeth kì fún ẹ̀mí mímọ́ ó sì ké lé ohùn rárá ó wí pé alábùkún ni fún ìwọ nínú àwọn ọmọbìnrin alábùkún sì ni fún ọmọ inú rẹ̀. Níbo sì li èyí ti wá bá mi tí ìyá Olúwa mi ìbá fi tọ̀ mí wá. Ṣáà wò bí ohun kíkì rẹ ti ń bọ́ sí mi létí. Ọlẹ̀ sì sọ nínú mi fún ayọ̀. Alábùkún sì ni ẹni tí ó gbàgbọ́ nítorí nǹkan wọ̀nyí tí a sọ fún un láti ọ̀dọ̀ Olúwa wá yóò ṣẹ. Praise the Lord. Hallelujah. Mo wí nípasẹ̀ ìtọ́ni ẹ̀mí mímọ́ lórúkọ Jésù olùgbàlà fún gbogbo ọkàn tó gbàgbọ́ dídúró rẹ nínú oṣù yìí àwọn ayọ̀ ńlá fún wa. Àmín Jésù. Ìròyìn ayọ̀ ti ẹnu rẹ jáde. Amen. Nínú oṣù yìí wàá rẹ́rìn ayọ̀. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Amen. Àṣẹ ọ̀run gbogbo ìpàdé. Amen. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. The Lord is good. All the time. And all the time. The Lord is good. All right, we greet everyone. Good evening once again. Thank you for joining this broadcast. The Lord bless you in the name of Jesus. Amen. The name of our church is St. Michael Cherubim and Seraphim Church of Salvation and Conquerors Ìjọ Ìgbàlà Ṣẹ́gun, located at Alhaji Dadu Close, Arota, Ologolo bus stop, Lekki Ajah Expressway. You can do well to join us in every of our services on Sundays by 9 a.m. with Bible study. The Lord bless you in the name of Jesus. Amen. See you next week in the name of Jesus. Olúwa má ṣiyèméjì.